Àjọ SERAP ṣe ìlérí pé òun yóò wọ́ ìjọba àpapọ̀ lọ sí ilé-ẹjọ́ nítorí àfikún owó epo bẹntiróòlù àti ìwà àjẹbánu ní ilé-iṣẹ́ NNPC. Wọ́n ti wọ́ arákùnrin kan lọ sí ilé-ẹjọ́ kan ní ìlú Àbújá lórí ẹ̀sùn pé ó lu àwọn tó fẹ́ rìnrìn àjò hajj ní jìbìtì. Àjọ National Civil Society of Nigeria NCSCN ní ìròyìn tó ń lọ kiri pé àjọ DSS ya lọ sí ọ́fíìsì àjọ SERAP láti mú àwọn òṣìṣẹ́ rẹ̀ ó jẹ́ èyí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá. Ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ti gba onídùúró àwọn olùfẹ̀hónúhàn 10 pẹ̀lú $100 mílíọ̀nù. Èmi ò lọ sínú ẹgbẹ́ òṣèlú APC, Akiba ọmọ ẹgbẹ́ òṣèlú Labour ló pariwo síta bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn ti kéde rẹ̀ pé òun ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí àti bẹ̀rẹ̀ sí ní san owó oṣù tuntun tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́. Portable dá Fẹlá lẹ́bi fún ikú rẹ̀, ó ní aláriwo ni nígbà ayé rẹ̀. Látàrí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo, Igbódàlò, Ọ̀pẹ́bolò, Apata àtàwọn olùdíje tó kù buwọ́lu ìwé àjọṣepọ̀ àlàáfíà. Àjọ NYSC ti fìdí ẹ̀ múlẹ̀ ó ní àfikún owó àjẹmọ́nú àwọn àgùnbánirọ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀ ló wà. Èyí làwọn ìròyìn lérèfé tó jáde lálẹ́ òní Ọjọ́rú Wednesday láti inú ìwé ìròyìn The Matrix. Ẹ kà á lákàgbádùn nípa dídarapọ̀ lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.